Ọ̀làjúdé làwọn gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwọn gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo ntàdáyé bá. Ọ̀làjúdé làwọn gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwọn gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo ntàdáyé bá. Inú ẹ̀ka ìdílé yẹn náà máa ń pè kàn ní ìbànújẹ́. Ìbànújẹ́ ló túmọ̀ sí ọ̀gá bímọ tuntun. Yóò máa jẹ́ káwọn ìsọmọ wọn kan. Máa kó omi sórí ìbá ti mú kan. Máa kọ́ ọmọ sí ibẹ̀ ìyẹn máa kàn lé. Wọ́n ní kí ìyá sáré wọlé ìjà ìjẹ́ gidi. Ó jọ̀wọ́ kọ́ bó bá ní ìjọba ní àṣírí àtúbẹ̀ ní. Civilization ló dàgbà ní gbogbo kàkà. Ọ̀làjúdé làwọn gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé àṣà ìdílé. Civilization ló dàgbà gbogbo ntàdáyé bá. Ọlọ́run ọba mi ògo ni fún orúkọ rẹ, ọba àrí ìró àlà, ọba alágbádá iná, ọba láwọ̀ tẹ́lẹ̀ oòrùn, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rẹ̀, ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni, ọba tó ta sọ́mọ̀ bí ẹni taṣọ, ọba tó fún wa láǹfààní àti lọ ní àyè àjẹjọ tó sì tún mú wa padà sórí ètò fún tèmi. Ètò wọn náà ni ètò kò gbọdọ̀ parun. Kí ni ò gbọdọ̀ parun? Àṣà àti ìṣe ọmọ Yorùbá. Ètò yìí la gbé kalẹ̀ láti lè fi dá àṣà àti ìṣe ọmọ Yorùbá tó ti ń lọ ibi tí ò yẹ kó lọ láti fi pè padà láàárín àwa ọ̀dọ́. Ìkànnì DFR Media TV lẹ́tí láǹfààní àti máa gbọ́ wa tẹ̀sí ń wò wá ketekete ní ìtàkùn àgbáyé. Ẹ lọ sórí Facebook page wa, ẹ lọ like, ẹ lọ sí Instagram wa, ẹ follow wa ń bẹ̀, ẹ sì lọ sí YouTube channel wa, kẹ́ lọ bá wa subscribe, kẹ́ lè láǹfààní àti máa wo gbogbo ètò tó ń jáde ní ìkànnì DFR Media TV tá a kalẹ̀ sílùú Ìbàdàn. Àríyọ̀ lórúkọ tèmi, Ọ̀ṣùkà ní bàbá tó bí mi lọ́mọ. Ọmọ Aríkéwúyọ̀ ní Ìjẹ̀bú Òde, ọmọ Ìjẹ̀bú Òde Ajagbalúra, ọmọ àfìdípọ̀tẹ̀mọ́lẹ̀, ọmọ àfìdípọ̀tẹ̀mọ́lẹ̀ ní Ìjẹ̀bú Òde, ọmọ kóòríkóòrà, ọmọ kéèrì má ra o. Èmi nìkan kọ́ ni mo wà lórí ètò fún tèmi, èmi àti olùkú mi lájọ kọ́wọ́ rìn wá sórí ètò fún tèmi. Ọlárẹ̀wájú ọmọ Ayọ̀dèjì òun lèmi ń jẹ́. Èmi lọ́mọ òfìràn mọ́ jẹ̀bi o, ọmọ òfìràn jẹ̀rù oníṣẹ́ nù. Èmi làgùn mọ́ àgùntàn nájà, àgùntàn nájà bọ̀yálà, àgùntàn la kẹnubẹ́pọ̀ ní kélépo mọ́ bínú. Ìsà àgùntàn lórè. Èmi lọ́mọ onífẹ̀ẹ́ àdáyé, ọmọ onífẹ̀ẹ́ àbùmọ̀ owó rẹ̀ mọ́. Àìbímọ bí àpòṣí owó, àìbímọ bí àpòṣí ọwọ́. Torí abọ́ tó jí kó tó ní bàbá tó bí wa lọ́mọ fi ń gbowó fáya mọ́. Àìsìrò owó kò ní làkọ́ ni òjáwó kọ́, nítorí pé labalábá ni òwò gbọ̀nbọ̀. Bẹ́ẹ̀ ni àṣà òṣà kẹ́kẹ́ arówó kò ní làìná tó bí wa lọ́mọ ní òwúrọ̀ kọ́. Lórí ètò yìí lónìí ẹ tún gbọ́ orin wìnrìn lórí èso wa, ètò yín kò gbọdọ̀ parun. Òun la fi ń gbàṣà àti ṣe ọmọ Yorùbá lárugẹ. Nọ́mbà tẹ́ láǹfààní àti fi bá wa dá sí ètò tí ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí, òun náà ni 08066360603 àbí kẹ́ lọ sí ìtàkùn àgbáyé wa kí ẹ lọ fi ohùn kí ẹ fi ránṣẹ́ sí wa níbẹ̀. Wọ́n níbo la fẹ́ yà lórí ètò fún tòní? Ibi tá à ń lọ lórí ètò òun náà ni aṣọ wíwọ̀ nílẹ̀ Yorùbá, tàbí tí a tún lè pè ní aṣọ lílò. Torí a máa ń lo aṣọ náà tún ní bá a ṣe ń wọ̀, bẹ́ẹ̀ náà ni a sì ń lò. Ṣùgbọ́n Ọlárẹ̀wájú kí a tó mẹ́nuba náà rọ̀, ǹjẹ́ bí wọ́n ṣe ń lo aṣọ nígbà yẹn ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń lo aṣọ nísìn? Àyípadà tó pọ̀ ó ti dé bá a. Nítorí kíni, nígbà àtijọ́ àìníkan yìí wọṣọ òtútù lẹ́ẹ̀rùn, bẹ́ẹ̀ lẹ́nìkan yìí sì wọṣọ ẹ̀rùn nígbà òtútù. Àmọ́ láyè sí àti gbòjò àti gbẹ̀rùn tó bá wo ń kálukú òun ní ń wọ̀. Aṣọ lílò nígbà náà ó bá àsìkò àti òde oríṣiríṣi ìgbà àti àkókò òun ni aṣọ lílò ìgbà náà bá ń bá wọn. Àmọ́ aṣọ òde òní gbogbo báwo ni o bá wà lápá tí ń rín, o bá rìn o bá wẹsẹ̀ tí ń rín. Ṣùgbọ́n nísìnyí kí láà máa yànnàná ibẹ̀ náà ni aṣọ àwọn ọkùnrin tí wọ́n ń lò nílẹ̀ Yorùbá, òun láà máa yànnàná. Á bẹ̀rẹ̀ láti dàńdógó, á bẹ̀rẹ̀ láti aṣọ iṣẹ́, aṣọ ìgbà, aṣọ ìmúròde àti aṣọ ìwọ́lẹ̀. Ṣùgbọ́n àwọn aṣọ yẹn á wá pín wọn sóríṣiríṣi ní ilẹ̀ Yorùbá. Aṣọ ọdẹ wà, aṣọ àgbẹ̀ wà, dàńdógó wà, gbárìyẹ́ wà, agbádá wà, ṣàpárá náà wà nínú aṣọ tá à ń sọ yìí. Nínú aṣọ tá à ń lò nílẹ̀ Yorùbá, dàńṣíkí náà ń bẹ́ńbẹ́,
bùbá ń bẹ́ńbẹ́ aṣọ kan náà wà tó máa ń pè ní sùlíà káfútánì àti jálàbú gbogbo ẹ̀ náà láǹfààní àti máa yànnàná lórí ètò kò gbọdọ̀ parun láti lè fi máa rán wa létí pé aláwọn aṣọ yìí sẹ́ẹ̀ wọ́n lò ó àsì gbọdọ̀ jẹ́ kó ṣe kí ni àgbọdọ̀ jẹ́ kó parun tí a bá sì ń sọ̀rọ̀ nípa aṣọ a gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ṣòkòtò. àwọn ṣòkòtò à ń lò nílẹ̀ Yorùbá nítorí bí aṣọ kọ̀ọ̀kan ṣe wà náà ló ní ṣòkòtò tó bá a mú bẹ́ẹ̀ ni ṣòkòtò àkọ́kọ́ táwọn mẹ́nubà òun náà ní dígó. dígó ni orí gbọ́rọ̀ báyìí náà ni ẹ mọ̀ rí lórí ìtàkùn àgbáyé wa lẹ́yìn rẹ̀ à ń pè kan ní bàǹtẹ́ òun náà ara aṣọ ṣẹ́ gidi òun ni bẹ́ẹ̀ ni ìkan wà torí sọ̀rọ̀ lọ́nà méjèèjì tẹ́ bá wọrí ìkànnì wa ẹ rí òun náà ń pè ní latan ìtumọ̀ rẹ̀ ní pé latan bọ́ lọ́tún àti lósì àwọn mìíràn sì ń pè ní àbádán aṣòkòtò míì tí a tún ń pè òun náà ní sọ̀rọ̀ ní tí gbogbo wa mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbà sọ̀rọ̀ gẹ́gẹ́ bórúkọ rẹ̀ ṣe rí lẹ́nu orí sọ̀rọ̀ lẹ́yìn inú a tún ní àdìtú òun náà ni a pè ṣòkòtò náà àtú o ṣeun ọ̀rẹ́ mi lẹ́yìn rẹ̀ a tún ní kẹ̀m̀bẹ̀ ni ẹ ti rí lórí ìtàkùn wa kẹ̀m̀bẹ̀ bá a ṣe yà á bẹ̀ ó tóbi lọ́tún ó tóbi lósì aṣọ àwọn alágbára ni lẹ́yìn náà la sì tún ní aṣọ kan tí à ń pè ní kààmù ṣòkòtò tá à ń pè ní kààmù lẹ́yìn ṣòkòtò yá tún ní ṣòkòtò kan tá à ń pè ní àgbàntara bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà wa ni wọ́n sábà máa ń wọ àgbàntara ẹ ti rí lórí ìtàkùn àgbáyé wa èyí táwọn fi kásẹ̀ apá ti ṣòkòtò ńlẹ̀ lórí ètò lónìí òun náà là ń pè ní nàngúdù ẹ ti rí nàngúdù ẹ̀yin tẹ́ bá mọ àwọn olórin ìgbà kan lọ́hùn òun ni wọ́n wọ̀ yóò ṣe dọ̀rọ̀ lábẹ́ báyìí ẹ wọ́n rí bí torí ìròyìn táfojúbà. ẹ má sì jẹ́ àgbàgbé tí a bá sọ nípa aṣọ lílò nílẹ̀ Yorùbá tí a bá wọ aṣọ tí a bá wọ ṣòkòtò ẹ rántí pé dandan ni kí wọ́n fi adé lé lórí tá à ń pè ní fìlà á sì tún máa yan fìlà náà bẹ́ẹ̀ ni àdìró ó ń bẹ nínú fìlà tá a máa yànnàná ìkòrí ó ń bẹ nínú fìlà tá a máa yànnàná abetí ajá ń bẹ nínú fìlà tá a máa yànnàná bákan náà fìlà kan náà wà tá à ń pè ní fìlà onídẹ gbogbo ẹ̀ náà láǹfààní àti máa yànnàná lórí ètò ṣùgbọ́n kí a tó máa yànnàná àwọn kìíní lẹ́sẹẹsẹ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà kí a gbọ́ orin sókè. ẹ máa bá wa ká lọ. ọ̀làjú ṣàlàṣe ọ̀làjú ṣàlàṣe ọ̀làjú ṣàlàṣe ọ̀làjú ṣàlàṣe ọ̀làjú ṣàlàṣe ọ̀làjú ṣàlàṣe. ẹ má jẹ́ kí ọ̀làjú kó gba àṣà àti ṣe lọ́wọ́ wa àwa ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká padà síbi tí a ti ń bọ̀ àní àṣà àti ṣe ọmọ Yorùbá kò gbọdọ̀ torí èmi àti yín parun ìdí nìyẹn tí a ṣe gbétò ìkalẹ̀ Ọlọ́runwájú aṣọ tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ òun náà ni aṣọ tí à ń pè ní aṣọ iṣẹ́ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní yànnàná lórí ètò fún tọ̀sẹ̀ yìí. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé a pín aṣọ yìí sí ọ̀nà mẹ́ta gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ ká tó bẹ̀rẹ̀ ètò aṣọ ọṣẹ́ aṣọ ògìlẹ̀ àti aṣọ ìmúròde àmọ́ lórí aṣọ ọṣẹ́ àwọn àgbẹ̀ ní aṣọ ọṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọdẹ ní aṣọ ọṣẹ́ olúkúlùkù iṣẹ́ nílẹ̀ Yorùbá ló ní aṣọ ọṣẹ́ àmọ́ aṣọ ọṣẹ́ àwọn àgbẹ̀ nílẹ̀ Yorùbá òun là ń pè ní gbérí bí a ṣe ní gbérí fún àgbẹ̀ bẹ́ẹ̀ náà la ní fún ọdẹ gẹ́gẹ́ bí tẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ tèmi òun lẹ̀ ń wò òun là ń pè ní gbérí àgbẹ̀ ìyàtọ̀ tó wà láàrin gbérí àgbẹ̀ àti gbérí ọdẹ ni pé gbérí àgbẹ̀ òun ò lápò rárá lọ́tún àtòsí àmọ́ gbérí ọdẹ yóò lápò torí tí wọ́n fi ṣe àmúṣagbára ó gbọ́dọ̀ ń bẹ nínú àpò tó bá ń kọ́ ọdẹ wọn. tí a bá kúrò níbi aṣọ iṣẹ́ ńkọ́ aṣọ mẹ́fù tá a ti fẹ́ yànnàná lórí ètò. a ó tún máa yànnàná àwọn aṣọ ìmúròde nítorí àwọn ọlọ́lá àwọn òláṣọ yìí lẹ̀ ìmúròde nìkan nítorí ọjọ́ gbogbo bí ọdún ní fáwọn. lórí aṣọ ìmúròde yẹn dàńdógó òun láti bẹ̀rẹ̀ dàńdógó láti bẹ̀rẹ̀ tá a bá sọ nípa dàńdógó jẹ́ aṣọ kan tí àwọn ọlọ́lá tí wọ́n ń lò ní ayé ìgbàanì wọ́n sì rán dàńdógó yóò fẹ̀ yóò sì ní àlàkùn ní ọ̀nà mẹ́rìndínlógún tí wọ́n là dàńdógó sì máa ń ní àpò méjì níwájú wọ́n sì máa ń ṣiṣẹ́ sí wọ́n sì máa ń ṣe jákàn sí lọ́rùn dàńdógó kẹ̀rẹ̀ apá rẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti rán apá sí tán wọ́n tún máa ń ṣe apá míì tí yóò gùn bí apá agbádá lẹ́kùn ní òbí fà á. Yorùbá bọ̀ Yorùbá ní dàńdógó kọjá ẹ̀wù àbínúdá nítorí ẹni tí ó dá dàńdógó ó gbúdọ̀ lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹni tí ó rán gan ó gbúdọ̀ lákòókò ní
nítorí kíni Dàńdógó yìí ṣe aṣọ táàní ẹ bá ń sáré ràn mò ń bọ̀ wá gbà ní ọ̀la àbọ̀túnla ó kọjá àbínúdá Dàńdógó bàbá ìlú ni. tí a bá kòrò Dàńdógó á bọ́ sórí Gbáríyẹ̀. Gbáríyẹ̀ òun náà jẹ́ aṣọ kan nílẹ̀ Yorùbá àmọ́ òun ò tóbi tó Dàńdógó ni bẹ́ẹ̀ ni kò sì tóbi tó Agbádá òun náà ní àpò níwájú báyìí àpò rẹ̀ ó wà wájú ẹ̀ ti rí lórí ìkànnì àgbáyé wa ó ní àpò rẹ̀ sì ní ìbò mẹ́rin lápá kọ̀ọ̀kan òun ló jẹ́ kó gún régé. ṣùgbọ́n ẹ jẹ́ ká jẹ́ kó yé eyín wípé àti Dàńdógó àti Gbáríyẹ̀ bákan náà ni wọ́n ṣe ń rán wọn ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé Dàńdógó máa tún ní apá míì bíi ti Agbádá ní ọwọ́ iwájú méjèèjì ṣùgbọ́n Gbáríyẹ̀ kò kí ń ní àní láǹfààní láti yànnàná ẹ̀jù báyìí lọ ṣùgbọ́n lọ sí ìtàkùn àgbáyé wa lórí ìkànnì DFR Media TV gbogbo àwọn aṣọ tí a ti kà á lẹ́yìn àti àwọn ṣòkòtò àti fìlà yìí gbogbo ẹ̀ láǹfààní àti wò báwo ni wọ́n ṣe ń ran báwo lè ṣe rí aṣọ àti ìgbàdégbà láǹfààní àti wò lórí ìkànnì DFR Media TV ẹ lọ sí YouTube page wa ẹ lọ sí Instagram page wa ẹ sì lọ sórí Facebook page wa ẹ láǹfààní àti rí àwọn aṣọ yìí níbẹ̀ tí ẹ bá sì ní nǹkan kan àbí ìkejì tí ẹ bá bá wa sọ ẹ pè sórí 08066360603. ìròyìn ò táfojúbà ẹ kàn síbẹ̀ kẹ́ ẹ rí gbogbo àwọn tí à ń fẹnu báyìí láti pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ lè pè sórí nọ́mbà yìí 08066461887 ẹ gbọ́ dáadáa lẹ́ẹ̀kan sí 08066461887 èmi ọmọ yín náà ni Ọlárewájú Àkànjí Ìkọ́ ẹni lọ́wọ́ Elédùmarè yín. àwa mà lè yí o. ṣe bọ́jọ́ ẹ̀mí àná máa rí o. àwa mà lè yí o. àwa náà lè yí o. àwa mà lè yí o. àgbo ríran pé ká lè là. àwa mà lè yí o. àwọn sáré pé kò lè dá. àwa mà lè yí o. bẹ́ẹ̀ ni o sáré pé kò bàjẹ́ o. o ṣeun Ọlọ́run. Ọlọ́run tó jù wọ́n lọ. àwa mà lè yí o. Ọlọ́run tó jẹ́ dáná. àwa mà lè yí o. àwa náà lè yí o. àwa mà lè yí o. àwa náà lè yí o. àwa mà lè yí o. ríran pé ká lè là. àwa mà lè yí o. àwa àwọn sáré pé kò lè dá. mà lè yí o. ọjọ́ náà rèé bí àná nínú gbogbo ìlàkàkà káṣà máa dúpẹ́ ni Ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún mi tó mú wa dé lórí ètò fún tèmi tí ẹ bá fẹ́ mọ̀ nípa gbogbo àwọn aṣọ tí a sọ ẹ lọ sí ìtàkùn àgbáyé Facebook, Instagram àti YouTube channel wa kí ẹ lọ síbẹ̀ ẹ like ẹ follow wa ń bẹ̀ kẹ́sì subscribe ẹ láǹfààní àti máa rí gbogbo àwọn aṣọ yìí lórí ìtàkùn àgbáyé wa àwa ń lọ lénìí ká lè padà ní ọjọ́ mẹ́jọ àwọn onílọ̀lọ́ ẹja tó lọ tí ò dálé omi ànílọ̀lọ́ kọ̀ọ̀kan tó lọ tí ò dálé odò á lọ lénìí á sì padà wá ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Elédùmarè. wọ́n ní bọ́kọ̀ bá ròkun bó rọ̀ṣà ó di dandan kó padà sébùté àwa ti ròkun àti rọ̀ṣà lónìí o àwa ó padà sébùté lọ́jọ́ tòní ká lè padà dé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ mọ́ gbàgbé ìkànnì yín ìkànnì tí gbogbo ayé ń fẹ́ ìkànnì DFR Media TV lẹ́tí láǹfààní àti máa gbọ́ wa Àríyọ̀ Ọ̀ṣínkọ̀yà òun lórúkọ tèmi MC Captain. Ọlárewájú Ayọ̀dèjì ọmọ òfin ọmọ jẹ̀bi ọmọ òfin ọmọ dẹrú níṣẹ́ nù òun náà lẹ̀ ń wò lójú ìwòran yìí ó dàbọ̀. ṣùgbọ́n ẹja rántí pé àṣà àti ṣe Yorùbá kò gbọ́dọ̀ parun.